ní ọ̀rọ̀ kan lọ́wọ́ rẹ̀ nínú ẹ̀yin méjèèjì. Sọ fún mi at least màá mọ bí ti máa sáré sí bóyá mo ní prayer tí mo fẹ́ ṣe fún ẹ o. Ọkùnrin máa lè pè ẹ́. Àsìkò ọmọbìnrin yìí ò tí ì tó. Jẹ́ káwa padà lọ ṣáájú ilé ọ̀run bí wọ́n ti wá. Kọ́mọbìnrin lò wọ́n bá ìgbà tó kù ń gbèsè ayé. Ní ojú ẹ̀ kiri. No, kí ló dé tí mi ò ní ro ẹjọ́ ẹ̀ kiri? Ó mọ̀ pé ìbínú ọmọ polówó wọn ò lẹ́sẹ̀ ńbẹ̀. Ṣé mo pé ọkùnrin tó bá ti ń lo obìnrin ẹranko ni? Èmi náà mọ̀ torí ẹ̀mí tí ń gbàdúrà fún. Ṣé wọ́n ń gbé pẹ̀lú ẹranko? Ẹgbẹ́ bá ní kí lọ sọ ọkùnrin yọ. Ẹ bá ní kí ọkùnrin kì í jẹun jẹun. Mi ò wá mọ reason tó fi ń rojọ́ mi kiri. Àbí how else do you guys want me to explain? Kì í ṣe wedding àtijọ́ ẹ̀ kí n má rí ìdùnnú ẹyọ kan láti àárọ̀ dalẹ́. Mọ̀tẹ́ pé sádìsì lọ gbé sínú ilé. Wà nínú òdùn láàrọ̀ wà nínú òdùn lọ́sùn. Jọ irú ọkùnrin wo nínú elédùn pé òun níyàwó nílé o tóun bá dé kò ní sí ayọ̀ kò ní sí ìdùnnú fóun. Ṣé kò ń ṣe pé mo ní mental disorder báyìí? Tó bá lẹ́nìtìn tó wà ń bẹ̀ bí àṣírí. Sọ fún wa náà ń kádàṣọ rú ẹ. Mo ti rò orí mi ti fẹ́ dàrú. Tó bá tó fara ẹ̀ ṣiṣẹ́kúṣe tó ti lóra ẹ̀ tó ti lò ẹ̀ tó ti fẹ́ gún ṣe. Wọ́n máa jókòó sẹ́gbẹ̀ẹ́ ilé kí ọmọ tẹ̀yìn tani mi ti yẹn lẹ́ tani mi ti yẹn náà. Ẹ̀rín ò pa mí wo mo fine òun ló ń pa màmí wọ̀ta. Jẹ́ káwọn ọmọ túbọ̀ àìtù jẹ́ kó ra ọkọ ẹ̀ mú wọ́n kò gbogbo òṣì tó ń ṣe yẹn kò bá wọn lé rárá kí ni pọ́blẹ̀mù gbogbo náà. Ọmọdé ò mẹ́la ó lóun mẹ́la kátakátá. Adéyàmú ṣẹ̀kẹ̀rẹ̀ ń ṣọmọ bíbí inú ilé ẹlẹ́kọ̀ọ́lé ṣẹ̀kẹ̀rẹ̀ má jiyàn ajé mọ́ ara mi lájẹ́ gbé sú. Kí ló dé tẹ̀yìn nìkan dá dúró? Kò sẹ́ni tí ó fẹ́ mi lóúnjẹ. Níbo ni family house yín wà? Ó ti mọ kankan. Gbogbo àwọn ìwà pàlàpàlà tẹ̀ wò ẹ lọ tọwọ́ ẹ̀ bọlẹ̀. Orí ẹ̀ burú ni èmi. Afẹ́fẹ́ ìfẹ́ kọ́ máa kẹ́gi oko lára. Ẹ jẹ́ ká máa manage kan tá a ní. Iṣẹ́ tó bá ṣẹ́ ọmọ fọ́gbọ̀n ọdún, ìyá tó bá jẹ ọmọ fọ́gbọ̀n oṣù tó bá pọmọ, ó máa dẹ̀yìn lẹ́yìn ọmọ. Fúnṣọ́ ló ń pè. Ṣé wà láyé ni? Mo ṣe wà láyé. So máa struggle rówó pàtó àmà struggle náà no kò possible. Tí ìyá àjẹ́ yìí tó bá tó pè ọ́ tó tó ránṣẹ́ tó lọ ọmọ àlè ni ọ́. Ìbọn bó ṣì múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Àjẹ́ ni màmá tó dẹ̀jẹ̀ lé èmi pẹ̀lú ẹ lórí. Àwa la rí gbùrù ńlẹ́dá lọ fọwọ́ fà. Arúgbó ni ẹ o. Ṣé èmi wọ́n ní ká bá ọmọ ránṣẹ́ ni? Ìyá rẹ̀ ló ń bá wí. Yìí tẹ̀ fi rán ọmọ ránṣẹ́ náà nù. Ẹ mọ ìyàwó atọ́bìnà ṣe bó ṣojú yàn tì mí tó fi kọ àwa méjì èmi ò wá ní sáfù yàrá màá jẹ́ kẹ́nìkan fi mí dájọ́. Ìró sùn lẹ́yìn akérèǹgbè. Àmọ́ ṣe jẹ́jẹ́ olólùfẹ́ mi máa ná sùúrù sí ìgbónára máa ṣe kú pani o rọra rọra ṣe let's build our love with trust olólùfẹ́ mi let's build our love on trust olólùfẹ́ mi ara mi rírí mo rórí ológbò látẹ ara mi rírí mo rórí ológbò látẹ Àmọ̀kẹ́ ọlọ́kọ méjì Àmọ̀kẹ́ ọlọ́kọ méjì. Pé 1-5 wọ́n bá mi kọ mẹ́ta ilé ni ó máa lọ tààrà o ṣé o ti gbọ́ ó dàbọ̀ o kí o kó fún. Ìgbà mi ayédùn ọmọ mọ̀rí kan lọ ní gbọ́dọ̀ káàbù kó wọ̀yàjọ irú níbẹ̀. ó fẹ́ wọ gbọ́dọ̀ kí ni wà lọ́nu gbọ́dọ̀. ọmọ kì mọ̀ wọ́n lọ ọmọkọlọ kórúyàn bẹ́ẹ̀ sí ọláyà kọ ìkìjọ dúró bẹ́ẹ̀ káwé kíjọ ìṣe níbẹ̀. Ayédùn ọmọkùnrin kò dúró kò ṣe bẹ́ẹ̀ kí n jọ ewì. Kí ló tí ò fara rẹ̀ tó fẹ́ para rẹ̀? Sórí owó àjọ tó gbogbo ọgbà tó rántí nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ òun ìyá rẹ̀ ní mò ń dájọ́ lọ́dọ̀ rẹ̀ ní ibi tí ìfàjọ́lẹ̀ àjọ ojoojúmọ́ ni yàrá wá lára àwọn òòyà ó wá bá wọn gbó kí tí ìgbà tó ọ̀yàn yẹn kí tí mo yàn ọdẹ tó tọkàn rẹ̀ dọ̀tí. Ayédùn ọmọ mo rí kóru yàn sí ọláyà ọmọ ní lọ́yàn ọmọ lọ́yàn kó sínú ilé náà ni mi tẹ ọlọ́run Ayédùn ká yìí ó.
tó bá wá ní kú ní ọ̀pá ní ajẹ́ òkú rẹ̀ ṣérú ọmọ eléyìí wọ́n mọ̀ sọ pé èèyàn ti fi máa ṣọ́ sórí pé ọmọ eléyìí China àbúrò kan wò ni omi ló mu lójú owó ìyájú òníyá rẹ̀ bí ná ọmọ tí èsì parí secondary school dsc 3 lọ́mọ ìṣẹ̀ wọlé sí dàmí àdá fún oṣù ọ̀pá àgbà ìyá lóya àgbà ìyá bó ṣe máa ń sọ fún mi lẹ́nu kété ráṣẹ ṣọ́ọ̀bù rẹ ní wí sí ni wí kẹ́tì ọmọ ṣoṣoṣoṣoṣo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́tì ọmọ ṣoṣoṣoṣoṣo bẹ́ẹ̀ lọ́ọ̀dì fílẹ̀ wọ́n kì í kú sí ọlọ́rọ̀ ní wọ́n kì í kú sí ọlọ́rọ̀ ní fílẹ̀ àgbà ìyá ẹ ti ṣe èyí sí Èkìtì kété ya àyègé òyégé àti mọ̀ wípé ìgbà rẹ ni ìgbà rere ni ìgbà rẹ yá àti àdàrà ìdẹ Èkìtì lèyí lẹ́yìn rẹ èyí lẹ́yìn rẹ Èkìtì lèyí lẹ́yìn rẹ àmì ìyá wọlé Èkìtì lèyí lẹ́yìn rẹ àìmọye irú ẹ̀ tá à ń jẹṣẹ́ ń gbòòrò báwọn ìyàwó ilé bá rí mi inú wọn ń dùn ni àìmọye ìyàwó ilé tí mò ń jẹṣẹ́ ṣé tèmi màá máa jẹ́ kó dẹ́lì tí ò ní mì síta rárá. mo ṣe mọ̀ pọ́ lọ́pọlọ mo ṣe mọ̀ pé bó tu wù kó kéré tó èsì ọpọlọ lórí rẹ̀ Ọlọ́run kan jogún lé fún ọ ni ó ní ọpọlọ mo ti tún sọ bàbá ìjọkíjọ́ kò bá tún bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá aṣọ ààrẹ mo wí sí ọ o. Àmọ̀kẹ́ ṣé torí akíndani dání òsì òpònú afọ́fúngbẹ́mu tó gbé ọ lé ṣé torí ẹ̀ lè ṣe ń lé fùrù gàgà tó ń lé fùrù gàgà wo bó o bá ṣagídí jù bẹ́ẹ̀ lọ aago èmi láńlọ́ọ̀dù ni ó di ẹ̀dìrẹ́ rẹ kàn ìwọ kẹ. ìgbà mi dúdúdúdú ṣọkọ mi ló fọ ìsìn ni ọ̀dà ṣe kọ́ máa bí ọ̀rẹ́ wà rí pé ọmọ kékeré àtẹ́jú rẹ̀ mọ́lẹ̀ àgbà ọ̀yàrá dáradára níbi bó ṣe rí kọ́dà bọ́ ní kàkútó ní tọ́lá ẹ̀kọ́ mi ló wí sí wá kí dání wà á débẹ̀ yá wí sí. Baba Siaka. Baba Siaka. Baba Siaka. Ìwọ ni. Ẹ káàárọ̀. Káàárọ̀ bó ni. Wọ́n ní kí n gbowó àjọ wa. Wọ́n ní gbowó àjọ wa. Aago mẹ́jọ ẹsẹ̀ kọjá ní sẹ́yìn èsùn lé yín ni. Kílẹ̀ tí yóò tí mọ̀. Tí bá ṣe pé kó gbọ́ àjọ láago mẹ́jọ. Sẹ́ni mo ṣiṣẹ́ mo ṣiṣẹ́ ò lè mọ̀jú ni. Wọ́n á sọ fún ìyá rẹ o wípé èmi ìdájọ́ fẹ̀rẹ̀fẹ̀ torí tí n bá lọ bí iṣẹ́ tẹ bá rọ̀ lẹ́nu ìyá rẹ mọ́ gbowó àjọ nítorí wàá dọ́gbọ́n ọ̀run yín fẹ̀rẹ̀fẹ̀ ṣe fẹ́ fẹ́ lówó fún nǹkan kan ni. ṣé gbàtẹ́gbà tí ń ṣàárọ̀ kọlẹ̀ gbà ní. èmi ò tí ì gbàjọ bí ìyá rẹ ọba sọ fún àjọ ojúmọ́ mọ̀ ń dá èmi ò sì tí ì gbàjọ lọ́wọ́ ìyá rẹ ọwọ́ ẹ̀ kó òbí ìyá rẹ kọ́ sọ̀tàn fún ọ kó tó kù nílé sọ kankan fún ọ bá ń sọ fún ìyá mi rẹ ní pé tán wọ́n dákun o ẹrù wọn ò ní dànù wọ́n mọ́ dà mí lẹ́rù nù wọ́n mọ́ sí ìsìnrán wá bí ìmọ̀ o torí èrò ọkàn ìyàwó mi kódà pé tọ̀ ó yẹ mi àti ẹni nǹkan pọ̀ tí mo bá sì fẹ́ràn kọba mi inú jẹ́ kéèyàn lè èmi náà sì lè mọ̀ yàn lè ìdínà. èmi sì yín nǹkan rí wọn wẹ̀yìn náà o. Kò sí wàhálà ìwọ náà ṣe bọ́ ọ dáa ni ṣe bí àwọn tí ń gorí rẹ àwọn ọlọ́kadà tó mọ́rú wá ṣe bórí wọn ló burú ìwọ́n tó yẹ pé irun orí rẹ kìí ṣe pọ̀ ṣe bẹ́ẹ̀ wọn ò bímọ èèfọ̀ orí ọpọlọ rí ò pé làákàyè sí lórí rẹ bí mo ṣe wá ń dájọ́ ojúmọ́ lọ́dọ̀ yàrá ẹ̀ náà ní ẹ̀ fi ràn lọ sùkú ẹlẹ́kùn tó fi sunkún egbére káàkiri o. ẹ rò pé mo rọ sọ ìyẹn o ṣé mo yín náà fẹ́fẹ́. só ti tán tó fẹ́ sọ. àwòkù o. wọ́n máa sọ láàyè gbà ọ́. oríṣiríṣi bàbá òní ìyàwó yín ṣe lè ro irú mi sí yín. ó ti mọ níbo síbo. kò sí wàhálà sọ́wọ́ yàrá pé mo lé mi ò ní ṣe ń jì torí pé mo wọ̀ ọ̀fín èmi ò lè fọ́lọ́ kìrìkà sọ́wọ́ tó yẹ pé má bá bọ́ ọ̀sájọ pé máa ń pé báyìí ló mú ṣé bó ṣe wà ìṣọ́ ọlásọ tí yẹn fi gbélé ọkọ wọ́n tó yẹ pé èsì house materials àwọn tí ń gorí rẹ wọ́n rí ọtán torí bí ìbá ṣe pé dáríjì mi Ọlọ́run òní tọ́jọ́jọ́jọ́ tí mi ò gbọ́dọ̀ bú yàn ni tí ìbá ṣe bẹ́ẹ̀ ni wọ́n tó yẹ pé o ti dọ̀kadà bẹ́lẹ̀ ń lọ yóò mú ọgùn yọ̀ọ́ bọ̀ ọ̀lẹ́ pítọ̀ ń lọ yóò mú ọgùn kí wàá ló fẹ́ dì mí rẹ kó mọ̀ kàn sọ fún ọ ni yìí sì tún sọ fún ìyá mi rẹ náà pé tọ̀ Ọlọ́run fàlùbáríkà sí iṣẹ́ gbogbo wa. owó àjọ wa dà. ṣé tí ò bá kí mọ̀ sọ látàárọ̀ ni. bóyá gùn ni ẹ kówó jáde. nígbà tí ń jẹ yín lówó sọ̀rọ̀ yan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ ṣe wà ní ìdájọ́ lé. gbọ́dọ̀ ayé ìdájọ́ sọ fún ìyá rẹ̀ ebi mo sá lówó mi ìdáníkù tí yàn bá lálẹ́ èèyàn sáko. ẹ tún ti mú gbèsè mọ́. ẹ láwọn ṣe mi ò jẹ gbèsè. ó ti dá. ebi mo ṣe mo rò pé ìyá rẹ̀ ti ní ìdí owó ó lò sí ọkọ mú ọrùn gbogbo ẹ̀ ló sógèrè kòkòrò eléyín pípọ́n bíi orógún àṣàrò ẹ dákun bo ìyá rẹ̀ náà wá ń wọ síkẹ́ẹ̀tì ń béèrè owó ọjọ́ láago mẹ́jọ ìyá rẹ̀ ọmọ rẹ bí o ó lò síwó tán rẹ̀ ṣe lọ
ọlọ́tì dì tí ọlọ́tì furọ̀ ọwọ́ akáyà alẹ́ ẹ dákun sí fọmọ lọ́mú ni mo sì ń wáyà omi sì ń jáde pòròpò àsọ̀wù ni wèrè fi borí ọmú ó ti bọ́ sọ́wọ́ àwọn kọ́lá wọn ti jáwé lórí ọmú jẹ tí ẹ ti yẹ wá béèrè owó àjọ ó sì sáyà alẹ́ báyìí mo sì bu ẹkún láìsí pósítò òkú ọ̀gá ọ̀làgọ́ látàárọ̀ o tí ìgbà débi tó àbí aláwọn ọmọ rẹ wọ́n ṣe fírídọ́ọ̀mù fún ọ ìwọ látọ̀ mo ní ọwọ́ akọni mo ní ọwọ́ talọ̀gá rẹ àbẹ́rẹ́ burúkú ni ọ ni 30 náà ni àgbè tí ọba ti já wèrè 30 ni ìwà ọdún mélòó fẹ́ fi wá 30 fún wọn àdáran àbí kí ni gbogbo àwọn rádaràda ẹ̀. ọ̀gá mi ẹ káàárọ̀ ẹ́ńjìn wo la sọ̀kalẹ̀ lónìí ọ̀gá mi. Málíkì wá èyí tí wọ́n sọ̀kùlà kéèkìtì ni ọwọ́ sọ Málíkì kí ló dé sọ di òun ọmọ ìyá ọ. ẹ mọ̀ bínú túsọ̀ tí mo ta lánàá ni mo lọ wò lọ́dọ̀ bàbá túsọ̀ torí rẹ̀ ló jẹ́ ń pẹ́. túsọ̀ tó lọ lọ́dọ̀ bàbá súọ̀ sọ pé kò lè súọ̀ fún ọ Málíkì ọmọ ike rẹ tó jí láàárọ̀ kùtùkùtù tó wá gbégbá tẹ́tẹ́ dákun ẹ̀bẹ̀ mo bẹ̀ ṣé bó ṣe wo mọ́tò yẹ òkè mi kí mo ní mọ́tò ni dákun wá mọ́tò ta tẹ́tẹ́ o ṣé ò ní yẹ Málíkì táyà lékè tí mo gbé fún ọ láàárọ̀ àná bá ń gbé lékè tí wàá bèrè táyà rẹ̀ ọjà oúnjẹ. táyà lékè. ìkan lára àwọn kọ́sọ́mà yín mọ̀ tí wọ́n gbé táyà ọ̀hún. Málíkì. ọ̀gá mi. ṣé wọn ò fèpè ránṣẹ́. ó tì o. wo sẹ́lẹ̀kì ò sì wá bèrè táyà rẹ̀ láàárọ̀ yìí ni. ó ti wà. ń bá kọ́sọ́mà wọlé wá gbé táyà. wọ́n rẹni tó bá ti tásìkò táwọn wà gbé táyà ọ̀hún bí wọ́n bá bá ọ̀gá kọ́mọ sẹ́yìn ọ̀dà fún wọn torí rẹ̀ mo sì yànda kí wọ́n mọ̀ gbé lọ. àbọ̀ wọ wèrè ni ṣé ìsọfọ pé lékè lónìí sọ́ọ̀dà lékè mọ̀ ni. ìmọ̀. ọ̀dà lékè mọ̀ àbò ti ta táyà mi. ó ti tà á ẹ̀yin méjèèjì ẹ máa bọ̀ ẹ súnmọ́ mi ẹ fi tẹ́lẹ̀. lọ́jọ́ mi ló ti ń parọ́ mọ́ mi kọ́ parẹ́ bíi ti ń wọ̀hún. ìwọ sórí ìgbọ́dọ̀ súnmọ́ mi dáadáa kò sí wàhálà ẹ súnmọ́ bẹ́ẹ̀ bọ́ báyìí ọ̀ya ẹ gbé Málíkì ẹ dàdọ̀ balẹ̀. ọ̀gá mi ìta táyà ìta ọ̀gá mi ìta. níbo ló rò pò ń lọ níbo ló rò pò ń lọ sórí pé ò ní tìjú ọjọ́ tó ń pín ìtìjú nílé báyìí kò tí ẹ bá ilé rárá tó bá rí pé orí títì ẹ pé ni ó gbé mi ìyàwó ẹ jáde ìyàwó olórùka bí sọ́sì bá rí pé ìyàwó olórùka ni mí ni ó gbé mi jáde ó wá lọ́ fẹ́ mi bá ọmọ olóorun ọmọ onídọ̀tí àwọn ọmọ tó jẹ́ pé tó bá pàdé mi lọ́nà ó máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ó máa ké mi ni ṣé torí mi ò kó ọyàn síta àbí mi ò ṣèdí sí à torí èlò ṣe rò pé lè má disrespect mi bẹ́ẹ̀ yẹn no way. ní sùúrù kí ló tó bí láì kó máa gbó bí ajá báyìí ná. èmi gbó bí ajá. mo bá jọ ẹ̀ mo ti gbé lọ sí hòtẹ́ẹ̀lì àbí mo bá gbé wálé bí báyìí. ó máa gbé wálé tó bá gbọ́ ariwo kúnná gbọ́ yẹn ikú pa ènìyàn ikú apá òun gan wọn ò tiẹ̀ bí ìyá máa ń já ẹ̀dá wọn ò dẹ̀ bí ìyá pẹ̀lú máa pọ̀ màmá tọmọ náà dá. ó dẹ fúnra ẹ sùúrù jọ kí ni problem ẹ ná tí bá ti máa wá ṣe ìrìnàjò ẹfẹ ṣe ìṣìnà á jẹ pẹ̀lú ọmọ yẹn ọmọ rádaràdà. ọkùnrin tún ti bẹ̀rẹ̀ ó tún ti dé o sọmọ yóò lójú adé àbí kò lójú ara ó bá ṣe ẹgbẹ́ wálé ni bóyá ikú òní tó pa ni bóyá bá ti bẹ̀rẹ̀ òní pọ́wọ́ gbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ àwọn ará ilé ọ̀rẹ́ wọn ṣí ẹ̀ bọ̀ ṣẹ́kẹ́nu mi ni ó lè pa àwọn ọmọ mi lómi. tó bá pariwo ìyàwó ilé wọn náà bá sọ pé ìyàwó ilé ni ẹ o bó ṣe ń pariwo tó ń pariwo bí ajá tó bù jẹ. àwọn ìyá lájà ìyá tó bù jẹ. àwọn bàbá lápò bá bá ajá tó bù jẹ. báyọ̀ kò kàn ṣe é. ṣé mo respect ẹ. bá ń tẹ̀lé ọmọ I love you from the bottom of my heart. Olómi o. Babe, nothing can separate us. Kí ló wá ṣe tó ń dájú? Nítorí little argument tapon ni. Báyìí tó ń ṣe bí obìnrin mi gan ló yẹ kí n máa ṣe báyìí. Kí ló dé láìpẹ́ láti máa fẹ́ lọ sí kẹ́mi? Ẹni mi ti tì báyìí mo ti ń fẹ́ lẹ. Tóbìnrin bá pè mí, wàhálà. Tóbìnrin bá wò mí, ìṣòro. Baby, it's not like that. Èmi nìkan ló yẹ kí n máa wò. Èmi nìkan dé ló yẹ kí n lójú fún kó máa wò. Why don't we other girls? Come on. Ọkọ tèmi nìkan. Kí ẹ kò mọ̀ pé èkó alábàápẹ̀ wà. Àbákúgbà ìlàṣẹ owó rẹ̀. Kí ni? What? Oye sí ọtí mo fẹ́ jẹ́ rẹ̀. You have to be in the mood. I'm not in the mood. You have to be in the mood for me. Stop what? Stop what?
tún lọ tán ní ìsìn bẹ́ẹ̀ ló ti kọ́ọ̀lù lé ọgbẹ́ tó tọ̀ ẹbí jọ́ mẹ́wàá lọ́dá ó ti péjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ní ìfaramọ́ ìwẹ̀ lọ́tẹ̀ yìí. ó ti tú ọṣọ fẹ́ wí sí bí mo ṣe lọ ọnú rẹ̀ àdùn kó yóò kún ọmọ lẹ́sẹ̀ ṣoṣooṣo kó kún àwọn lé bá ti lọ tán bẹ́ẹ̀ ìka kan àwọn olùdó ṣe lo àmúkété nu wà mú àwọn lé. ọjẹ ọ létí o ẹ ṣe kí n lọ tán kó mú kété rán kó mú àwọn lélẹyọ kọ̀ọ̀kan kí mi dé kan wí àti wípé kété ọmọ àdúgbò bẹ́ẹ̀ lọ́kọ mi ti mú ọ létí o. Ọkọ mi lọ́lá ègè kókò ọkọ mi lọ́lá ègè kókò. ayùnrin níyà. Iyó má dàbàrẹ láàmú o ètò ìkùbá ẹ bá ti ń kó ṣe ni kó ṣe àkóbárẹ o ṣọtí gbọ́sọ̀ kó wà tó bá rẹ lọ́kàn nílùú lébẹ̀ ẹ́ okun èmi ti ká ayùn mi okun mọ̀ mi lọ́lá. ojú wa táwọn ìkà á ṣe bí o ojú wa táwọn ìkà á ṣe bí agbára ń bẹ kò gbóná mọ́lé. ẹlẹ́gbọ̀n àgbà bóòlù ràn yín. ẹ tún ti ń lọ. káàkàn lébẹ̀ ó fi lọ mi ń dá sí kó tó ṣorí borí àtògbè ní ògbó. ẹ ṣàrọra àtòyí ti. ẹ dákun kí lọ́kàn yín ajífàrọ̀dà náà gúgúrú tó ojogún ọtí láàárọ̀ kùtùkùtù ọmọlúwàbí dákun lé ajogún létò lóhun ò ní kú mọ́. ó mà ṣe o mo mà rí kan jogún ìwọ náà gbàlú yín lọ kó lọ jogún kan bẹ. inú mi dùn mo fẹ́ kọ́ ọ sọmọ kó mo ti dẹ́kẹ́ ẹ̀yìn jẹ́ olówó lé bàbá rẹ kọ́lé lẹ̀ fún ọmọ tí ń bẹ kí ni wọ́n kọ́lẹ̀ dọ́mọ. ẹ dákun ẹ bá ń bí ibi tí ń sin ní jábọ̀ olóògbòrò aláti ti dára ẹ̀ láàmú orí bí ẹni wọn fi wé dúró sí ìyá arúgbó. ìwọ náà ni kí ló fẹ́ dá lára tinubu ẹ̀dà bí news cover black dákun gbọdọ̀ dá sí ìwọ tó rí nǹkan kan jogún àbí èmi tún san ya mi lọ táwọn wá bí rí. ọkọ gbogbo ọmọ gẹlẹ mi kò síbi tí mo jó sí tínú òdùn bẹ́ẹ̀. ìlú rẹ ti fẹ́ tán sọ̀rọ̀ kó fi tán ragilétọ̀ rẹ ni àánú rẹ ṣe mí bó o ṣe wà yìí ìwọ tó pẹ́ẹ́nu funfun ló fi mọ̀ lọ primary school wèrè nọ́ọ̀sì àpamọ́sì arúgbó alẹ́ ìmúlọ kí lọ́kọ̀ ọ̀lẹ́ẹ̀dọ́mọ. èrè ó bóyin ìwọ̀n ń rojọ́ lẹ́hùn bóyin òsì lẹ́jọ́ ń ṣe. àkọ́bí ìyá rẹ̀ sòsì ni wọ́n fi kú ẹnu tirẹ́là ṣébí kólípà rẹ̀ kókù rẹ̀ wálé kọ́lọ́n fi yàkúnyà fún un sàárè kó bí èpè púpọ̀ jọmọ́ olójúmọ́ káfí díẹ̀ yóò kọ́dáwó wá mọ̀ fi àtúkù jọ láyé olórí burúkú wéèrè ṣe oníranù alàgbàlagbà kò sí wàhálà ṣe jẹ́jẹ́ tó bá ti dé Ìbàdàn tí ọba tábàlọ́ tó lè máa kọjú mọ́ o má ṣe nǹkan tó lọ ṣe ń bẹ̀ o ìwọ lè mọ lọ́ǹtì ẹ̀ ẹ bọ́ kà ló dúró yìí kò méje o sìyàn débè ìwọ máa lọ máa lọ kò sí wàhálà ìyókù o eléṣì. jàǹbá ń tà fún jàǹbára irọ́ ń parọ́ fún rọ́. àwọn oníjàǹbá tà fún jàǹbára àwọn oníjàǹbá tà fún jàǹbára olórí burúkú onímọ̀lá àwọ̀ gíní oníranù ewé fẹ́rẹ̀ wọ àti mọ́lá gíní ìtẹ́jọ́ ń tànà aláìmẹ̀ntọ́kàn ọwọ́ àjogún ilé ẹ̀wọ́n ní ṣe dáadáa bàbá rẹ̀ ti sanwó lẹ̀ kí ni wọ́n san dọ́mọ láàárọ̀ kùtùkùtù ebe ń tọ́ tẹ̀lé ni lọ́fọ̀ tí gbogbo ayé rẹ̀ jẹ́ láàárọ̀ kùtù olórí burúkú àfi ẹ̀mọ́ ìwẹ̀ kú ìyà kí gbogbo òkúta ẹ̀mí ọ̀rọ̀ àlíjẹ̀ náà wọ̀ oníranù ọjọ́ mọ̀ bá ti kọ́lá bí tiẹ̀ ṣe yẹ̀rẹ̀ oníbò tí ẹ ti yìnrìn àfi bí òkúta tí ọ̀dà ta ló ta ọjọ́ tẹ̀lé tó sórí rẹ̀ rí ebi wọ́n pa àwọn regulation ní ìjọ fi jọ tẹ̀lé panudé olùsìwà tó ọkùnrin ṣe ń dà lẹ́nu rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ pamọ́ rẹ̀. ó yẹ kéèyàn máa wo súrẹ̀ tí ó gbẹ̀lé fún o ó bá bó lórí ibú lélẹ́yìn bó ti yẹn gbé. Oh. Shao Kahn, okay, Superman. Jaman! Ṣé o fẹ́ sọ pé gbọ́ pé mò ń pè ẹ́ ni? Kí ló tún ṣẹlẹ̀ kí la tún rí gbọ́ báyìí náà? Olórí burúkú wo ló sọ okay babe fún ẹ? Òun ni just in case tójú bá ń dùn ẹ tó o bá rí ohun rẹ̀. Why are you going through my phone? Kí ló ṣẹlẹ̀? O tún sọ òyìnbó olórí burúkú wo ló ń bá mi sọ ó yẹ kó mọ̀ pé tó bá jó òyìnbó ni ó wà lẹ̀ ó yẹ kó mọ̀ pé mi gan òyìnbó mo máa fò left right and center ni so ẹni tí ó send okay babe sí ẹ òun ni kò sọ fún mi answer ni mo fẹ́ sí question mi ò fẹ́ kó máa fi question lórí burúkú kó máa bẹ̀rẹ̀ lọ́wọ́ mi ta lélẹ̀. ẹ bọ ṣé òrin pọ̀ rẹ̀ mi lélẹ̀ ni babe yóò lè lo bó ìfẹ́ ẹni bọ́ọ̀dù náà. olórí burúkú wo lọ̀rẹ́ ẹ̀ ṣojú mi fọ́ ni ṣojú dùn mí ni ṣọmọ pé lórí burúkú dá mi lọ́lá tó pín yẹn lọ́jọ́ kíní àná lélẹ́yìí òun ló ń sọ pé ọ̀rẹ́ obìnrin ọmọ pé ó ti bẹ̀rẹ̀ mo mọ orú yìí tẹ́ bá ti fẹ́ bẹ̀rẹ̀ ìrìn òṣì ìrìn àrè ìwà òṣì ìrìn burúkú tó gbọdọ̀ ká mọ́yàn ọmọ aládùn
lẹ́sẹ̀ lẹ́ máa ṣe gbogbo orí burúkú yìí ó lè mọ̀ mí o ó mọ̀ pé ó lè bá mi dóṣù yẹn wò ó ti ẹ̀ bí ẹ̀dá wọn ò bí ẹ kó torí ayé ẹ̀ máa ṣá málámálá ni ṣọ́dẹ̀ rí ní èmi àti ẹ̀ àbákúbà òun làṣọ ewúrẹ́ bẹ́ẹ̀ ni ajọ́ máa kú pọ̀ ní. sùúrù ṣé pẹ̀lú bó ṣe ń ṣe ìgàn ṣé èèyàn ò ní prefer pé kán fárun ara ewúrẹ́ gan kúrò lára rẹ̀ pé ewúrẹ́ wà ní ìhòòhò ewúrẹ́ aṣọ tiẹ̀ yìí kò ó ní mí lára. kí ni ewúrẹ́ ò bá rìn òòrùn ọjà ẹni rẹ̀ lọ nìyẹn máa ṣájẹ́ mi mo dẹ̀ máa ṣájẹ́ mi pẹ̀lú ẹ̀ ni bẹ́ẹ̀ ni. mi ò ráyè tiẹ̀. ó lè ráyè mi o sọ́ọ́rí aláìjẹ́ sọ fún ẹ o ó mọ ibi tó ti rí mi o ó mọ̀ pé mi ọmọ mú sí ìtúdí kọ́ mi mo máa ń gúngò mo máa ń gọ́ bẹ́ẹ̀ tàbá rẹ́ ẹnikẹ́ni tó fẹ́ gbọ́kọ mi màá kọ́kọ́ gúndì ìyàlájà ẹ̀ wọ́n wá gbé yẹn lọ bá wọn màá tún wá gúndì ìyàlájà tí wọn màá wá mú ọ̀bẹ màá fi design gbogbo ojú gbogbo yín gbogbo ara yín màá design ẹ̀ ṣé olórí burúkú ni ẹni olórí burúkú ni ẹni ayé ẹ̀ máa bàjẹ́ ni èmi kí ni mo ṣe tó fẹ́ báyé mi jẹ́ kí ni mo jẹ́ fún ọmọkùnrin yìí tó kàn fẹ́ rán mi lọ sọ́run kúkú pa mí nà mí pa ó báyé mi jẹ́ ó yà pa mí. ẹ kọ́sítọ́mà èwo nìyá ẹ̀ tá nìyá ẹ̀ tó gbádùn òun wojú ẹ pé tá nìyá. bí wọ́n ti àwọn náà wá kọ́ sí àjẹyọ kankan wọn lọ. ọjà mi ló ń tètè máa lọ ọmọ ẹ ti. bẹ́ẹ̀ni o sì sọ̀hún tó lọ́ máa rí ẹ sí nìyẹn. ẹ dákun ọkú ṣé mo lè béèrè lọ́wọ́ yìí ṣé ẹ̀ ní bínú ó yẹ kí ẹ bá mọ́ mi ní ìjà o. bó ṣe sórí yìí ọlágbára o. sídi ọmọ yẹn pọ̀ fàgbàlagbà. ẹ má bínú. ìfọ́tà àmọ́ mi ń fọ́ fún tanu. ìyẹn fún àgbà àgbo alẹ́kùn ẹ̀ mọ́ra wọn. ta ló ń sọ̀rọ̀. ọ̀dà ẹ̀yin náà fún ẹjọ́ mọ́ ẹ. ẹ wá ẹ dákun ọkùn tó lọ ní ìsìn ọyọ ó ṣépè fún ìyá rẹ̀ ìmọ̀kùnmọ̀ ni wọ́n mọ orí rẹ̀ wọ́n pín àárín báyìí wọ́n sì pín sí méjì bóyá ìyá rẹ̀ nígbà tí wọ́n mọ orí rẹ̀ lọ́wọ́ bóyá ẹnìkan wá pè ó wá sáré fún pọ̀ ọmọ àwọ̀ bóòní yóò mọ́ bóòní yàtọ̀ àmísì ọ̀gá ọ̀yá jókòó mo mú ní orí ọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ ẹ̀fẹ̀lẹ́gbẹ̀ rẹ̀. ilé ọ̀rẹ́ mi. aláìbomísì rẹ. omísì mi. Ọlọ́run. èmi náà mọ̀ pé omísì mi. àmọ́ ní ìsìn tó ti wá dé ní ìsìn bó ní gbogbo rẹ̀ lọ́rùn. àlàáfíà ni. gbogbo rẹ̀ lọ bó ti yẹ kó lọ. ogbójú ẹ ṣe ń dán. kí lọ wá mú bọ̀. ẹ̀ẹ́dọ̀ mi jígí. àbí kí mi abèrè lọ́rẹ̀ kọ́ jẹ kùsù lédè mi. kí ni ìyún irú ọ̀rọ̀ wo nu mẹbí iṣẹ́ ló lọ ṣe mẹ́ẹ̀ bá sì lọ ṣiṣẹ́ bó bá ń bọ̀ yóò pa àwọn kan bẹ́ẹ̀ ń lé o yàkáàbọ̀ ọmọkùnlé yàkáàbọ̀ ọ̀rẹ́ mi kú ilé o. dáwọ́ ló ń jàre kí ló ń bọ̀. ṣé àjẹjà dédé. kí ni ìyún ìwé lọ jáde nígbà yóò gbọ́dọ̀ àìfẹ́ mu gàrí lọ́sẹ̀ tó bá wa wẹ́kọ̀ sí. ṣé o ti rí mọ́mọ́ kẹ̀tẹ́ kọ́lí bẹ́ẹ̀ kọ́ èsì lulẹ̀. so gbádùn. ẹ dákun ọ̀rọ̀ rẹ̀ wà fẹ́ yé mi mọ́ ewu lò sí náà. báwo ni jàre ìjà sọ̀rọ̀ jókòó báwo ni. ìyá jókòó. báwo ni jísìn wà jísìn. báwo ni sọjà ṣì ń ta ṣì ń ṣe kékeré. ń lọ ọjà mi mo gbé ṣùgbọ́n. mo kọ̀ ṣe ọlé ni mo ṣe ọlé bẹ́ẹ̀ ni mo gbèrú sílẹ̀ wò kí mi yára yan pàdí mi pàdí. ẹ dákun jíìsì tí ń bẹ́ ńlẹ̀ gangan mo ń sẹ́ẹ̀sì ní sùn rẹ̀ ọjà dákun já wa tán kí ni mi ń ta. èsì jíìsì kankan kákan ṣí ọ kọkọ ọkọ mi à òyò mi kò tí rí gan mo ṣe délé bẹ́ẹ̀ sọ ni mo rí lé mo kọ̀ kí n kọ́kọ́ yá ba iná ká kọ́kọ́ ṣe swagalicious. bó bá fẹ́ sí dáadáa ọ̀dọ̀ ọkọ rẹ ló yẹ kó kọ́kọ́ yà àsìkò tó wá rìn. mo yà sí bẹ́ẹ̀ mi èsì lulẹ̀ ẹ̀sọ̀ ọkọ mi lulẹ̀. àyìn dàgbà náà ẹ̀yìn ìtò tí wàá dé ní ìsìn pepsi tútù ni ká fi ṣètò gbogbo rẹ̀. èmi dẹ̀ tí wàá tà báyìí o. kì í ṣèwọ mọ̀ ń bá wọn náà ni mọ̀ ń bá wí. ìwọ náà ni. yóò kọ́ ra pepsi tútù kù ọ̀rẹ́ rẹ ká ṣí ọ. kò sí iná láti jọ yìí kò ní dáa kó mú pepsi gbóná. kò tiẹ̀ tutù bẹ́ẹ̀ ni kò tutù. kò tutù. ọ̀rọ̀ ni yé mi. wọ́n ṣàgbọ́n gbóná ní ẹ̀yà àkókò mi. ní sùúrù máa tó dáa. rárá wa yóò ti wá bàgbó fún ọ mẹbí náà ni owó rẹ gbogbo wa ń ṣe. àwọn méjèèjì yó wọn kọ kí mi yọjú sí ni o. ọ̀dà mo fẹ́ yà ọkọ mi ó yẹ kẹ́ ti dé sí. ọ̀dà nígbà tó ti mú nǹkan kan bọ̀ yìí ní chelsea.
ṣe rọra ń bẹ yẹn o. ọjọ́ òní ní méjèèjì tó fẹ́ ṣe gbogbo ọ̀bọ̀ yìí dá ẹ fúnra yín lórí lẹ́ni ẹ búra yín jẹ lọ́la kí ló dé gan-an. Sister Mary, ara mi material. This is just a minor wound now. I told you. Jọ tí ààrẹ ò bá tó wá yá ń kọ́ o. Ó ní pé tíyàwó ò bá ṣe fẹ́. Ṣé bí wàá dé pọ̀ sókè rajà? Now. Ṣé ẹ mọ ọmọ ní abẹ́ ń ṣeré? Ta ló ń bẹ ṣeré? Ẹ wá tó bá jẹ́ pé serious ẹ stop ẹ o. Irú ọ̀rọ̀ wo nìyẹn ṣe máa sọ fún mi pé kí n pọ̀ sókè rajà? Bó dẹ̀ ń sọ fún yàn bá ṣe ń gé yín lọ́wọ́ lẹ̀ ń bọ̀ ká bá ṣe ń gé yín lọ́wọ́ lẹ̀ ń bọ̀ ká. Ẹ jọ o kéèyàn kan má dá sáré ìyàwó mi mà ní. Ìyàwó mi ẹ ṣe mọ bí mo ṣe love ẹ tó ní àbí ọ̀rọ̀ wo lẹ̀ ń sọ yìí náà. Oh my, imagine nǹkan tí sister sọ sí ẹ nítorí o ṣe mí. Thank you there. Ṣó fẹ́ kó kún ni àbí? Fine. Kémi fi ẹlẹ̀ kémi ẹ sọ bẹ́ẹ̀ ni. Àǹtí bóyá kẹ́ máa sọ̀rọ̀ báyìí náà tẹ́lẹ̀ mọ́ bí mi ṣe love yín tó love yín gidi gan-an ní gbogbo àwọn family ọkọ mi báyìí ṣé mọ̀ pé àyè ti yín ọ̀tọ̀ ní lọ́dọ̀ mi ó wáyé kẹ́ máa advice ọkọ mi pé kó fi mí sílẹ̀ ó yẹ kẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àǹtí mi blame mi baby mi blame àǹtí. Yes now. because tó wá jẹ́ pé ẹ̀wà ń lé ọkọ kan ni tẹ́rù ra jókòó tẹ́rù yín tó bá pè yín torí ẹrù ẹlẹ́rù ẹ̀ ní sáré débi rárá. As it, you are right. Ó dá ẹ má máa ṣe báyìí náà. Ìyàwó mi lẹ́gbẹ̀ẹ́ ọkọ mi pẹ̀lẹ́ bébí ṣé jàre dájú ló ṣe fún ẹ má bínú mo ti gbàgbé pé ilé ọkọ kọ́ ni mo wà lóòótọ́ àti bó ṣe ń rán mi létí. But what aunty? Ẹjọ́ ẹ dákẹ́ ẹgbẹ́ ni yín dákẹ́ and stop talking. Inú ilé mi lẹ́wà náà inú ilé ọkọ mi lẹ́wà ẹ̀ kò lè máa wá bíbá ẹ̀kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ sí mi ẹ̀níyà o. Ṣẹ́rí èmi ò bá yín jà o èmi ti fi gbogbo ẹ̀ sílẹ̀ fún yín o àmọ́ mi fẹ́ rán yín létí nǹkan kan mi fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé ẹlẹ́dàá mi máa fìyà jẹ yín yes kò ń ṣèpè because ẹ máa wá síbí àǹtí máa fún yín lóúnjẹ tẹ́ bá tún lọlé ẹ tún gbé tèkèwé máa bèrè pé ṣé ọbẹ̀ wà ṣẹ́jà ni mo sè àbí bọ́kọ̀tọ̀ àbí ṣé chicken àbí turkey anyone tó bá wù yín lẹ máa wọ kitchen mi lẹ máa bù ṣé mo lè ra mọ́ yín ni mi ò ṣe bẹ́ẹ̀ náà ẹ mọ iye àwọn báàgì tẹ́ ti gbà lọ́wọ́ mi tí mi fún yín no irú báàgì yín sì tẹ́bi tó máàcì bàtà yín sìn ṣé báàgì mi kọ́ ni bébí ṣó rántí báàgì yìí ni ṣó rántí báàgì yìí ni tí mi sọ pé mi rà ní. ṣe bó sọ pé àbúrò ẹ ló fún un gbà kó sọ fún mi. mi ìlè máa sọ fún yín pé mi fún yọkọ mi nǹkan náà ó rude mi ìdè fẹ́ rude sí wọn àǹtí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ kò sí wàhálà o mi ì bá yín jà àǹtí ládùúrú gbogbo oore tí mi ṣe fún yín ládùúrú gbogbo nǹkan bàǹtàbàǹtà tí mi ṣe fún yẹn tí wọ́n fẹ́ lé mi kúrò nídìí ẹrù mi. babe ohun tí ẹ ní láti máa sọ bẹ́ẹ̀ kò sẹ́nibọ̀dì tó lè lé ẹ kúrò nídìí ẹrù ẹ olúmọ̀rọ̀ èmi ní tiẹ̀ nítòótọ́ for life you know I love you so much. I love you too. Pẹ̀lẹ́ you looking more beautiful today. Àǹtí ẹ jọ̀ọ́ ẹ dúró ṣẹ́rí wig tó wà lórí yín ẹ jọ̀ọ́ ẹ bá mi mú. ìwọ ló tún ní. bébè mini wig yẹn sórí ọkọ mi wọ́n sọ fún mi pé àwọn fẹ́ ya ni o àfi bó ṣe gbàgbé ẹ̀ sọ̀wọ́ but I don't have a problem with it eléyìí tó ti ṣe ẹ jẹ́ bá mi mú wig yẹn. mi ì lówó bone straight ṣàánú mi. ṣé tí yín ni bébí jẹ́ ń bọ̀ ọmọ pé nǹkan tí wọn bá fi jiyàn lọ́yàn fi jiyàn ẹ máa lọ. no bébí ìwọ mi ìfẹ́lẹ́ jù mọ́ bébí o tún ti fẹ́ jẹ́ kí n máa bínú. mi ì lówó bone straight calm down baby ó mọ̀ kan. I love you. táyé ọ̀rọ̀ ká lọ́wọ́ rẹ̀ nínú ẹ̀yin méjèèjì. sọ fún mi at least máa mọ bí ti máa sáré sí bóyá mo ní prayer tí mo fẹ́ ṣe fún ẹ o ọkùnrin máa lè pè ẹ́. àsìkò ọmọbìnrin yìí ò tí ì tó jẹ́ káwa padà lọ sájú ilé ọ̀run bí wọ́n ti wá kọ́mọbìnrin lòun ọba ìgbà tó kù ń gbèsè ayé. ní ojú ẹ̀ kiri náà kí ló dé tí mi ò ní ro ẹjọ́ ẹ̀ kiri. ó mọ̀ pé ìbínú ọmọ polówó wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀. ṣé mo pé ọkùnrin tó bá ti ń lo obìnrin ẹranko ni. èmi náà mọ̀ torí ẹ̀mí ti ń gbàdúrà fún. ṣé wọ́n ń gbé pẹ̀lú ẹranko. ẹgbẹ́ bá mi kí lọ sọ ọmọkùnrin yọ ẹ bá mi jẹ́kọ́ ẹ̀ kí n jẹun jẹun. mi ò wá mọ reason tó fi ń rojọ́ mi kiri àbí how else do you guys want me to explain. kì í ṣe wedding àtijọ́ ẹ̀ kí n má rí ìdùnnú ẹyọ kan láti àárọ̀ dalẹ̀. ọ̀tẹ́ pé sádìsì ló gbé sínú ilé wà nínú òdùn láàrọ̀ wà nínú òdùn lọ́sùn jọ irú ọkùnrin wo nínú elédùn pé òun níyàwó nílé o tóun bá dé kò ní sí ayọ̀ kò ní sí ìdùnnú fóun. ṣé kò ń ṣe pé mi ní mental disorder báyìí. tó bá lẹ́nìtìn tó wà ń bẹ̀ bí àṣírí
sọ fún wa náà ká dáṣọ rú ẹ. mo ti rò orí mi ti fẹ́ dàrú. tó bá tó lọ fara ẹ ṣiṣẹ́kúṣe tó ti lóra ẹ tó ti lò ẹ tó ti fẹ́ gún ṣe wọ́n máa jókòó sẹ́gbẹ̀ẹ́ ilé kí ọmọ tẹ̀yìn tẹ̀yìn ní tẹ̀yìn náà tẹ̀yìn tẹ̀yìn náà. ẹ̀rín ò pa mí wo mo fine òun ló ń pa màmí wọ̀ta. jẹ́ káwọn ọmọ túbọ̀ àìtú jẹ́ kó ra ọkọ ẹ mú wọ́n lọ́kọ̀ gbogbo òṣì tó ń ṣe yẹn kò bá wọn lé rárá kí ni pọ́blẹ̀mù gbogbo náà. ọmọdé ò mẹ́la ó lóun mẹ́la kátakátá. adéyàmú ṣẹ̀kẹ̀rẹ̀ ń ṣọmọ bíbí inú ilé ẹlẹ́kọ̀ọ́lé ṣẹ̀kẹ̀rẹ̀ má jiyàn ajé mọ́ ara mi lájẹ́ gbé su. kí ló dé tẹ̀yìn nìkan dá dúró. kò sẹ́ni tí ó fẹ́ mi lóúnjẹ. níbo ni family house yín wà. ó ti mọ kankan. gbogbo àwọn ìwà pàlàpàlà tẹ̀ wù ẹ lọ jọ̀wọ́ ẹ̀ bọ̀lẹ̀. orí ẹ̀ burú ni èmi. afẹ́fẹ́ ìfẹ́ kọ́ máa kẹ́gi oko lára. ẹ jẹ́ ká máa manage kan tá a ní iṣẹ́ tó bá ṣẹ́ ọmọ fọ́gbọ̀n ọdún ìyá tó bá jẹ ọmọ fọ́gbọ̀n oṣù tó bá pọmọ ó máa dẹ̀yìn lẹ́yìn ọmọ. iṣan ló ń pè. ṣé wà láyé ni. mo ṣe wà láyé. so màá struggle rówó pàtó àmà struggle náà no kò possible. tí ìyá àjẹ́ yìí tó bá tó pè ọ́ tó tó ránṣẹ́ tó lọ ọmọ àlè ni ọ́ ìbọn bó ṣì múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. àjẹ́ ni màmá tó dẹ̀jẹ̀ lé èmi pẹ̀lú ẹ lórí. àwa la rí gbùrù ńlẹ́dá lọ fọwọ́ fà. arúgbó ni ẹ o. ṣe èmi wọ́n ní ká bá ọmọ ránṣẹ́ ni. ìyá rẹ ló ń bá wí. èyí tẹ̀ fi rán ọmọ ránṣẹ́ náà nù. ẹ mọ ìyàwó tó bí náà ṣe bó ṣojú yàn tì mí tó fi kọ àwa méjì èmi ò wá ní sáfù yàrá màá jẹ́ kẹ́nìkan fi mí dájọ́. ìró sùn lẹ́yìn akérèǹgbè. olómi o nothing can separate us not even your family or friends ìfẹ́ àwádìífẹ́ àdàbà ó di tẹ̀lẹ́yẹlé o. forever is our deal. olómi ìwọ ni tèmi èmi ni tiẹ̀. ó jámọ́ ọkọ mi ó ṣàní nǹkan tèmi àti ẹjọ́ fà lánàá kó tó di pé ó dèrò hospital tí o ò bá sọ ánsà tí mo fẹ́ fún mi lórí ọ̀rọ̀ text message yẹn oúnjẹ nínú ilé yìí tí o further notice ni o. ṣùgbọ́n o ṣe wá ya ọ̀dájú lọ́mọ báyìí náà gbogbo nǹkan tó sọ mí dà lórí nǹkan tí ò tó nǹkan mo dẹ̀ tún mọ̀ pé kì àṣìṣe ni ìwọ tó yẹ pé kó máa kẹ́ mi lójú kẹ́ mi nímú kó máa gbé mi gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ bí ẹyin ló sọ fún mi pé ò ní fún mi lóúnjẹ ó kì í ṣó fẹ́ pa mí ni tí n bá lóògùn tó fún mi lọ́sibítù sí kí ló fẹ́ kó ẹ̀ǹdì mi ṣó fẹ́ pa mí ni. pẹ̀lẹ́ o kíkẹ́ lọ́mọ èmi náà gbọ́dọ̀ máa kẹ́ lójú kan máa kẹ́ nímú no Jamal use your church mind ṣé o feel pé o deserve peace of mind nínú ilé yìí obìnrin text ẹ èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ mo bí ẹ pé ọkọ mi o tálẹ́ni tó send message yìí sí ẹ jọ kí ló difficult fún ẹ láti sọ pé èèyàn báyìí ló send message yìí o báyìí lẹ́ni yìí ṣe jọ oh no you refused and I don't have a problem with it so go deal with it. mo ṣèyàn láyé mi jọ torí Ọlọ́run ká tó wé ká tó fọ̀n sí máa pariwo ìwọ ọmọ Mushin ìwọ ọmọ Mushin ìwọ ọmọ Mushin tẹ́ bá ti wà burúkú lẹ́ máa fi orúkọ ba orúkọ Mushin jẹ́ lẹ́ máa fi back end jọ ṣé kò sí ọmọ gidi tó ti Mushin jáde ni àwọn ọmọ tó wà Mushin tó jẹ́ pásítọ̀ wa àwọn tó jẹ́ báńkà wa àwọn tó jẹ́ lọ́ọ̀yà wa tó dẹ̀ sì ń gbé Mushin dọ́là èmi dẹ̀ mọ̀ pé àwọn tó bí ẹ kọ́ ẹ torí mo mọ̀ pé ìdílé rẹ ló ti jáde ìbọn ìwọ fúnra lára ẹ ló ya létí lápá ọmọ tó gbẹ́kọ̀. pẹ̀lẹ́ ọmọ tọkọ tó gbẹ́kọ̀ kí ni ìyàtọ̀ omi ẹ̀kọ́ àtẹ̀kọ́ ìwọ tá à ń kọ́ bí ẹni kọ́lé ìwọ náà wá sọ pé o fẹ́ kọyàn pẹ̀lẹ́ o bàbá bó ti ń sin lọ́mọ ń jábọ́. ojú gbà mí tì fún ẹ mo ṣìyàn pó. ojú gbà mí tì fún wọ̀gàn torí pé mi gan ṣìyàn mo ṣì choose mo ṣì yà because tí o bá ń ṣe pé mo ṣì choose ni báwo ni èmi tí mo set ṣé o mọ̀ pé mo máa ń remind ẹ face checked stature checked skin checked èmi odidi èmi tí mo fi wá end up pẹ̀lú irú ẹ̀ mo manage ẹni mo kàn ti wọ́n pé wẹ̀ àwọn family ẹ̀ ti wà lọ́rùn ẹ̀ pé kò marry mọ́mí ẹ̀ dẹ̀ ti fẹ́ kú nígbà yẹn torí ẹlẹ́mi ti fẹ́ gbà mú kàn wọ́n pé jẹ́ kí n ṣàánú mọ́mí ẹ̀ àánú mọ́mí ẹ̀ ló ràn ẹ̀ kò ń ṣe pé wọ́n gogogogo ni mo fẹ́ fẹ́ mọ́mí ẹ̀ ni mo fẹ́ lára ẹ̀ ó wá ń bá mi sọ ó ń sọ òṣì ọ̀rọ̀ tó ń rùn ó ń sọ lẹ́nu ó ń sọ fún mi pé wọ́n jẹ́ kí n sọ fún ẹ tó bá jẹ́ pé o mọ̀ mí gbà yẹn ni nígbà tí mo wà ní Ṣàngó Òde kí n tó di Ọ̀yanúgbá mi kàn manage ẹ mi kàn tiẹ̀ ṣàánú ẹ̀ ń gbà yẹn nítorí pé tí o bá mọ bí àwọn èèyàn bó ṣe ń tò sẹ́yìn mi ATM gan bẹ́ẹ̀ ni kó lè mọ iye queue bó ṣe máa ń lọ́ǹgì tó nígbà tí ó yẹ kí n yan ọkọ tí mi fi wá fẹ́rù ẹ.
gbogbo àwọn they are judging the book by the cover ni wọ́n ọmọ wẹ́ ni. pẹ̀lẹ́ Shakespeare tó bá ti ṣe tán gbogbo ẹjọ́ òṣì tó ń ro yẹn wàá lọ wá àkànṣe kan gàrí wà nínú kitchen. ẹjọ ṣe ìyàwó lélẹ̀ ni àbáyẹ̀wò. pẹ̀lẹ́. ọdún ẹjọ ẹ̀kọ́ alátiṣe mi á máa ti ṣe ààrẹ. Papa say make I go school. Uncle dey teach me how to hustle. Ọpọlọ ní kó lo it's not by muscle. Ẹnu ò ra bẹ́ǹsì ẹnu ò ra mọ́sù. Ọmọ ológo máa wọlé. Ọmọ ológo máa jẹun lọ. Gbogbo ẹ̀kan sáà dá. ọkọ mi. Ó ń tèmi àkọ́kọ́. Ìbẹ́ mi mú lẹ́mí. Afa. Àfa mi mọ́sálásí. mo ti lọ lé ni o. Wá kiri lọ. Ẹ̀rù kíní kan ni wọ́n ń bà mí. ẹ̀rù kéèmí. Sórí ìran tàgbótàgbó. Wọ́n máa ń sọ fún wọn pé kíní tẹ̀ǹtà yìí ṣé yóò ṣiṣẹ́. Tọ́ba sọ fún wọn pé yóò ṣiṣẹ́ tó tàgbó fún wọn. Tí wọ́n mú tán wà níbo làwọn test ẹ̀ sí. Dákun mọ́ jẹ́ wọ́n test strong lára rẹ o. ọkọ mi ara rẹ̀ ṣì gbóná jù. Kò ní gbóná kẹ́. orí ìwọ̀n ojú kan làdá mi ní. agbóni mẹ́ta mi tàn mú rìn. ṣáàjì mi lọ kí n tètè dé. Sórí nǹkan téèyàn bá ta. Ibi ọkùnrin ní bá wà ìlú ìṣúra ẹni ń gbé sórí mo fálù rẹ ni èyí téèyàn bá sì fálù báyìí èèyàn gbọ́dọ̀ má fi ṣe nǹkan yẹpẹrẹ yẹpẹrẹ lọ́dọ̀ mi yẹpẹrẹ ké kwa sí. bẹ́ẹ̀ni èjù ká ẹ̀jẹ̀ ká ẹ̀ ta wọ́n wọrí ẹ̀ sọ ni á pín ọ yó torí ẹ̀ náà mo ṣe ṣe tiyan bẹ́ẹ̀. èmi kìkì èmi kìkì. jẹ́nsì ọdẹ jẹ́nsì ọdẹ. fún àsìn mi. ẹ̀yin tọ́kẹ́ ní bọ̀dì bá ń wẹ̀yìn rẹ èmi ní kí n mọ̀ wẹ̀yìn. kan yóò mọ̀ wá ẹ̀ ta gbó ẹ̀ ra gbó ọkọ àtìyàwó ẹ̀ ta gbó. ọ̀rẹ́ mi Àmọ̀kẹ́ mo mọ̀ fẹ́ bọ́ sọ̀rọ̀ yìí kí ìkẹta wa ó tó dé ni kájọ mọ́ lọ sípàdé tà ní. ọ̀rọ̀ yìí sì ti ń gbé mi nú ní ìsìn tó sọ wípé ọkọ rẹ bákan bákan ṣé ìyá rẹ àti bàbá rẹ wọn ò ní wò pé iṣẹ́ rẹ wá ṣe àárín ọkọ lọ wá fẹ́ kọ́mọ̀ wá dàbí wípé ọ̀fọ̀ owó ilẹ̀ ọmọkọ. rò pé wàhálà ẹ̀ lé bẹ́ẹ̀. sórí èyí mi àtúbá mi ẹ̀sùn kan yóò ṣe sí torí ọkọ àti ó nǹkan kan náà níwọ̀n ayẹ ní ọmọ ní ìbámọ́kọ lọ súlé kì mọ̀ mí lọ súlé àwọn kí ni káàbọ̀ àwọn ọmọ ayẹ dé. kìí ṣe ẹyẹ ni mo sọ. ìsàwí ẹyẹ ayẹ ń gidi. nǹkan ẹjọ mẹ́sì náà ni mo sọ sórí nǹkan kan náà lèmi àti ẹjọ ń sọ àníkọ́ kọ́kọ́ lé owó ná kó o tó lọ́kùnrin bọ́ ọ bá sì lówó lọ́wọ́ ọkùnrin ọ̀wà mọ́ jẹ́ kó jẹ́ pọ́kùnrin náà wà lẹ́mìí rẹ̀ ní ìsìn. sídìí mo funra ẹ sí ọ. bí ti bò. mo funra ẹ sí ọ mo funra ẹ sí ọ. ọ̀rẹ́ sórí kejì rẹ ni mo funra ẹ sí tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ti gbà funra sí. ọ̀fẹ́ kórin méjì bọ́ nílẹ̀ kan náà. bẹ́ẹ̀ni yóò ju ọ lọ́wọ́. òrọ́ ní òwe arúgbó òwe ayé àtijọ́ ni wàá kó méjèèjì yóò kọ́ bá kó súná dáadáa kọ́ bá ti á pọ́n rẹ̀ àmọ́ aṣọ wa ń fa méjèèjì jáde ṣọ́kọ́ bẹ̀ la jáde nùnà ibi tá ti ju ẹ lọ. bọ́ọ̀ bá sọ bẹ́ẹ̀ bóò ní fóònù rẹ̀ kọ́ ká pè kí ni káyọ̀ mọ́ lọ pàdé táàmù. ara mi rírí mo lórí ológbò látẹ Àmọ̀kẹ́ ọlọ́kọ méjì Àmọ̀kẹ́ ọlọ́kọ méjì. ìsì. ní ìbò lẹ́ ń gbà lọ kí ló dé mọ̀ ní láti ládùúgbò bínú nìyẹn o ìyá Súlè òde ẹ̀kọ́ ọjọ́ méjì bá ní kí n lọ kí sílé. ọ̀túnla ni ìnáwó ìyá Súlè ẹ̀ ń pé gbọ́dọ̀ sí ìdájọ́ bí oṣù kan lórí ńgbà náà o. ọjọ́ mà ló ń pẹ́. kásámọ̀ jẹ gbèsè ẹ̀ ń bó wà lẹ̀ ń lọ. n fẹ́ kí ni sẹ́ bó wà níbo ló wá dà. ẹ mọ̀ sí owó lọ skul ni. irọ́ ẹ̀kọ́ ní sátidé àáfàá sọ pé tọ̀ àwọn méjèèjì wọn ò tí ì san owó ilé kéwú mo sì ní kí àbúrò ọmọ rẹ̀ sọ pé yín mú òun wá bá wọn ní ilé kí wọn ní kí sẹ́yìn lọ mú bá àfa kí n lè yanjú pé tọ̀ tí n bá ti bi iṣẹ́ dé o yín fún wọn lówó. ẹ̀yí ẹ̀ wá ń kọ́. àǹtí mi sísámọ̀ kò bìnrin ni ó ti rè Ìbàdàn bí títí ń tàgbó. òun ló wá ṣẹ̀ṣẹ̀ ọkọ ìwọ ṣẹ̀ṣẹ̀ ìyàwó àǹtí mi ìwọ ń tọ́jú àwọn ọmọ àbí. àǹtí mi bẹ́yìn náà kéwèé rí ẹ sì sọ ọmọ kékeré kó tó di pé ẹ sọ̀jà alẹ̀ ẹ̀kú tóbìnrin bá ń tọ́ ọmọ kéékèèké lọ́wọ́ ó gbọ́dọ̀ ṣàjà àjò ọ̀hún náà ní kò wá tọrọ kọ́bọ̀ ó sì ṣéwò tó bá ti lọ báyìí yóò bá ọmọ rẹ̀ ra nǹkan bọ̀ yóò mọ̀wó bọ̀ yóò sì tún fẹ́mi náà ní nǹkan iná akásìfọ́ ẹwọ́ ní jọ̀wọ́ ọmọ ìdínú ẹ̀gbọ́n mi. ṣé yẹn ló wá jókòó tì ẹ́ tìrọ̀ rẹ̀ pa màmá rẹ̀ tí o tẹ̀rọ̀ rẹ̀ pa o tọ́lẹ́ mi ò rí sí i. ẹkúṣẹ́ sẹ́yìn ọkọ̀ kò béèrè mi mo jẹ́ kí n sáré mú aṣọṣẹ́ mi
Malik. Sóní lọ́jọ́ tí wọ́n dá fún ọ pé ni fóònù ni wọ́n pa ọ ni o àbúrò kò ń jẹun bí ẹ tó gbójú ọkú wọ́n fi mú o ṣé èmi mo pẹ́ dé ni àbí ìwọ lọ yá torí kò tiẹ̀ yé mi gan. ọ̀gá mi ẹ̀pẹ́ dé yago tẹ̀ mọ́ dènà lẹ́dí mo ní kí n jẹ breakfast tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ ni. ó jẹ breakfast òótọ́ ọ̀rọ̀ lọ sọ fáwọn yòókù rẹ̀ ní iṣẹ́ tó fẹ́ kú yìí ó wá ń jẹ breakfast àbí èsì bẹ́ẹ̀ Malik mọ̀ ń bọ̀ orí rẹ tó ti burú látọ̀run ó yá máa mú mi lọ́kọ̀ọ̀kan àìmọ́ mú tán ni tì ọ́ bàjẹ́ ó yá bẹ̀rẹ̀ bísímìláì kò gbọ́dọ̀ sẹ́kẹ́yọ kan o bọ́ ọba mi síkùn rẹ bá wọ́ àwọn àpáyé rẹ já mi lónìí ọba àmú mẹ́ta àbúrò olóbùkún ní ogún ìyá rẹ ni máa mú pọ̀ máa mú pọ̀ yìí máa fọ ọmọ lórí o ó yá tó bá sí mú kan tó tún mú mi ìwọ ọmọ pé wèrè gan lọ̀gá rẹ kí ló dé gangan ó yókù rẹ látàárọ̀ olóbùkún wà sáwọn wá sí kíni kan ó bẹ̀rẹ̀ sí ní jí mu ọmọ sí mi ẹ̀kọ́ tán ó mú tán ni. okùnrin náà fi gbé tìta torí ẹ mo ṣe ní tètè jẹun kí tó bẹ̀rẹ̀ ẹsẹ̀. ọba fọ̀sánú gbé tìta mọ̀ wulẹ̀ fokùnú gbé tìta ó yá máa mú lọ tí n bá yọ bàtà ọmọ ẹni tó ní àṣùṣù àwò Dáyọ̀ pé kùdùsì ẹ máa bọ̀ àbí ọ̀hún gbìyànjú rẹ̀ ọ̀yá ẹ mọ̀ kan ẹgbẹ́ ẹ̀wà yìí àti búrẹ́dì àtomi ẹ̀kọ́ ẹ̀rẹ̀ jẹ́ ẹgbẹ́ Malik ọ̀gá mi olórí burúkú ọmọ lọ fẹ́ yà o kó o fi ọjọ́ kan báyìí kó o fi rí pọ̀n márùn jọ àbí èsè bẹ́ẹ̀ ọ̀fẹ́ ní sẹ́fíìsì sọ́wọ́ a fi ẹsẹ̀ rìn láti odidi jàǹkárà yìí ó rìn dèkìtì lọ́dọ̀ yín ni ó sì mọ̀ pé sí èkìtì lè sí ọ̀dọ̀ tí èyí ò kan o táyà lékè ó ń fòrò ẹ̀mí mi wà lọ́ bá ń gba táyà lọ́rọ̀ tó gbé fún. nígbà lọ sẹ́fíìsì tẹ̀ sọ̀hún ìgbésí ayé àbókè mọ̀ líìfù ní ìmọ̀ bóyá yín kú lọ́la so gbogbo owó tí n bá rí lè ní gbogbo rẹ̀ ni mo máa fi ń jẹun èyí tó bá kú sí ìkù yín fi ta tẹ́tẹ́ sẹ́wárí nípa táyà tẹ̀ sọ tó ṣe kejì mo sọ fún yín pé kọ́sítọ́mà yín wá gbé ó ní bẹ́ẹ̀ bá ti sílé ká yàn dáadáa àmì ó ti yan dá táyà ọ̀hún fún un. Ọlọ́run mo dúpẹ́ èmi wà lórí rẹ̀ wọ̀ jókòó ọ̀n bá mi sọ̀rọ̀ Malik ìwọ wá jókòó èmi ọ̀gá náà rò ọwọ́ ń bá mi sọ̀rọ̀ ó rìn láti ibi tó fi dí òsì èkìtì. ọ̀gá mi ẹ mọ̀ jẹ́ rìnrìn àrùn ó lè rí kíni àrìnrà mo ti kúnlẹ̀ báyìí ọ̀gá mi. orí ìkúnlẹ̀ ló kù sí o ti rónkún ẹjọ́ èmi gan wá àyà tí bọ́ fa wèrè. ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá mi. sóun gbọ́ mi ìyá ẹsẹ̀ aka alára ọmọ rẹ ò yá olóde láti jẹta kí ọjà kí ló wá ń òòrówó gbà bíi bò ó ẹ máa bowó kọ ṣé ibi kó wá mójútó ọmọ rẹ kó. alẹ́ lónìí ni mo jẹ́ kó dalẹ́ ọ̀la o òní ni o tó bá yẹ tèrè yóò di ìjà o káròdò kásùkò alẹ́ fẹ́ mu ọ̀dà àmì Ọlọ́run fún lálàáfíà o ṣeun. ẹ wo inú mi ò dùn rárá. inú yóò dùn. I'm not happy. What happened, ma? I came with my car this morning and my car is bad. It's faulty right now. Like the brake is broke down. Again? Yes. Please, I'm sorry for that, please. I am coming. Just a minute, sir. Maliki! I nearly hit somebody. I'm sorry, please. This is not the matter of sorry. You both should come and find a way to sort that car out. Okay, that is the little thing. I'm coming, please. Ankilo dé now. Maliki! Ẹ mọ̀ jẹ́ kẹ́ ẹsẹ̀ bu ẹnu yín tán ní ìdáràn. Maliki! Ìwọ wá apárí wá gbé ní sẹ́jà lọ. Ẹ̀ṣọ́ máa mi. Ẹ̀ṣọ́ ọ ní ẹlẹ́ni ẹ̀rìn ṣe má bínú. Ìwọ Ọlọ́run ìlàjẹ wọn sì ti wá àbíbo ní ẹ ti wá bóyá nù. Sórí láàárọ̀ ẹ̀ kété tó jáde ilé tó kiri lọ ọkọ̀ gbégi lódò bóyá bíréèkì rẹ̀ ló fẹ́ẹ̀lì ni kò tiẹ̀ yé mi ọlọ́lẹ̀ dàbò transformer tí wọ́n dàbò nìsín iná òsì jẹnẹrétọ̀ tó yẹn tàn kí n máa fi ṣáàjì ẹ́ńjìnì tí mo fi ń ṣiṣẹ́ jẹnẹrétọ̀ náà ò ṣiṣẹ́ ẹ sì mọ̀ kémi mọ́ lẹ́nu jù ní àdúgbò yìí táwọn èèyàn wá ṣáàjì fóònù lọ́dọ̀ mi padà kí ni mò ń gbìyànjú àti sọ fún ọ ní kúkúrú ni pé èyí ṣiṣẹ́ látàárọ̀ mo ṣe tí mò ń ṣe kò bá yé mi ṣe rí irú ọjà tí wọ́n náà ń ta tó o bá sobìnrin alálùbáríkà ti fẹ́ rè fọkọ ọjọ́ ti bínú kó ti fi mí lẹ̀ pé wọn tẹ́gbẹ́
bí mo tún ṣe ń ṣe world champion nínú àdúgbò yìí. Ní tí ń kan mí lóminú nù tí mo fi ń fi omijé àti ìbànújẹ́ ọkàn tí mo fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí lójú à pé kò tiẹ̀ fún mi lówó kí n lè ṣèké rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin rẹ̀ tó jẹ́, kó fún mi lówó kí n lè fi oníṣu lọ́kà, kí n di pàpí lónú ayé rẹ̀ kí n mú ọ proud. Ní tí ń ṣe nínú ṣé kò tó rò ní. Ọkọ mi já a dúpẹ́ tí a o iyọ́ ọ̀pọ̀ èrò bẹ́ẹ̀ ní general hospital ìmúrin ọ̀hán gẹ̀ẹ́sẹ̀ rún ìmúrin eligbóbi ìmúrin gbọ̀nkìkìtà yé wí mọ́ ṣùgbọ́n àìlálà. ìmúrin ẹ̀fọ́ lójú yẹn ìmúrin ẹ̀rọ lápá bẹ́ẹ̀ni ìmúrin ẹ̀rọ lẹ́sẹ̀ omi ẹ̀kọ́ ni a ti jọ pẹ̀lú ra wa ìgbọ́n tí mo sọ tó ní sàn. èmi àtẹrẹ bẹ́ẹ̀ àìláyọ̀ àlàáfíà àìsàn ni lọ sí hospital ọ̀hún kan yá gbé mi lọ sí hospital ṣé èmi gan tọpẹ́ ni káàrí ṣí ọ ṣòro ọ̀rọ̀ wúlọ fẹ́ yá san orí mi nì wàá san o Ọlọ́run á ṣe ọkọ̀ dẹ̀sán náà ìyá ọ̀rẹ́ ní mi ìyá ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ I love you so much. sọ wá rí I love you tó ń ṣe fún mi yìí kí n fi ó padà di I hate you I love you tó o máa ń sọ fún mi lójoojúmọ́ mo fẹ́ ká yọ bá wa jẹjọ lọ́ọ̀fù mo sì mọ̀ pé àdúrà mi ó gbà lágbára rẹ̀ nǹkan ẹyọ kan tó ń bà mí nínú jẹ́ nínú ìrìn àjò ayé mi wo fóònù tí mo lò kọ̀ lẹ́yìn kò rí ìdíjókòó ijó olè mìíràn tó tiẹ̀ fẹ́ gbàgbé iCloud kí mo sọ pé mo fẹ́ change iPhone mi mo ti sọ iCloud àkọ́kọ́ náà. ṣèbí fóònù ṣe bọ́ ṣáà ẹ̀gbọ́n kẹ̀ ń wí ẹ̀ ń ṣe ẹ̀ ló wọn náà sì ṣe ẹ̀ ló ẹ̀ ń gbàgbé kò pé ni iCloud. kò mọ̀ yọra rẹ lẹ́yìn. ẹ wàrà iCloud. nígbà tí èmi ti ń dẹnu kọlẹ̀ nísìnyí mo wò pé àbẹ́ kí n dẹjúlẹ̀ fáwọn ọmọ ní BTC ní kí n jẹ́ mọ́ báwọn ṣe polówó. bí kò ti pè é. ẹ ti gbàgbé yìí tọ́ba rẹ̀ yàn mú ìmí tó ń bẹ̀. mọ̀mọ́ ya aṣogun ẹ o mọ̀ ya aṣogun ẹ o. oògùn kan pé mo fẹ́ mọ tẹ̀lé àwọn ní BTC ọ̀dà bó ṣe ń wo bí mo fẹ́ change iṣẹ́ tí mo ṣe mo fẹ́ mọ ta Bitcoin. Ok mọ̀mọ́ ẹ ní Bitcoin mọ̀mọ́ ẹ ní Bitcoin ọ̀dà ìpọ́ máa ń mẹ́wàá ó mẹ́wàá ọ̀lẹ́. ó mú ewu wá mi o meo mi ò wọlé mo fẹ́ swap sẹ́ni kí n ti lé tí ọmọ fún mi lówó mi di. kọ́ bá mọ bí wà á ti ṣe ọ́ yá máa tẹ̀ á lé ọ mi gán gbogbo àgbo sílẹ̀ àgbà lọ. tí n bá ti gbàjọ ń bẹ̀rẹ̀ ẹ̀sìn aya mi kọ̀ọ̀kan mi. ìṣòrí bó ṣe mọ́ fún mi lásọ̀ránsì èmi náà ń ṣèlérí fún ọ pé ọ̀ ní jẹ breakfast. mi ò ṣe é o mọ̀ pé mo love rẹ you know I love you so much. Àmọ̀kẹ́ ọlọ́kọ méjì àràbẹ́ ìrírí olórí olóògbò láti. èmi tí mo mọ tí mò ń ṣe èmi mọ̀ sí bẹ́ẹ̀ ni tí ọgbọ́n kankan ni gbogbo tí mo sì ń ṣe inú mi ní bẹ́ẹ̀ bí ń ṣe mọ̀ tán nù ìmọ̀ tán títí bí mi yọra mi kò nínú àjọ tó ń bá ènìyàn burú sí di ó bú gírì. kì í ṣe kó bí mo burú nìkan nígbà mo burú tán Ọlọ́run gan mọ̀ yàtí tó ní ìṣèwà mọ̀ dájọ́ tọ́wà ní kí n kó láàfin. so kété ń ké ṣe ní lọ́mọ ọkọ̀ ṣe bí fóònù. àmọ́ mọ ní bí wọ́n ṣe mọ́ ń ṣe nù àwọn ni wọ́n dájọ́ lẹ̀ àwọn ni wọ́n gba nọmba 1 àwọn ni wọ́n gba nọmba 2 wọ́n gba nọmba 3 wọ́n wá sọ wípé ta ni wọ́n fẹ́ join ni o nọmba 1 lẹ̀ ọmọ mọ̀ ni. èmi ò rí mi gbà mo ti rọra dá ti jọ́sí mo ti rí wọ́n kàkó gbẹ̀yìn kò mí mo ṣe ká ní ìdájọ́ mọ́ kẹyà àdájọ́ rẹ̀ mímọ̀ wọ́n mọ́ ń ké ṣe iyọ́ kọ́ bá ti kí n sáà ti tà lónìí ìdájọ́ kankan mọ́. àjọ àtà. small Shaggi. hello àgbà o. sórí authentic ni tẹ́tẹ́. I understand. ó ti yọ báwọn. Ọlọ́run. kìí tẹ́ni tí bá ti ń lùsì gbogbo gbà kìí tẹ́ wọn lọ́rùn. àjẹrà á ti lè para mi. sọ́wọ́ rẹ̀ ni tí bá lùsì tẹ́tẹ́ gbogbo gbà ní ayé yìí wọ́n máa ń tẹ́ láwùjọ ni. lágbára Ọlọ́run ọ̀ ní tẹ́. àmì o. sọ́rọ́ lè tọ́ ta yìí. Ọlọ́run gbọ́ mi kọ́ mo. mo fi gbàdúrà fún pé tọ́ọ̀ bá ti fi rí owó rẹ̀ tọ́ọ̀ bá fi ra ilé sí bóyá bí mọ̀gódó. àbí lẹ́kì yẹn. tàbí lẹ́kì tọ́ọ̀ bá tẹ̀ ní tọ́pù. dáhùn gbèsè ọ̀pìn. Ọlọ́run jẹ́ kó rọra ní. àmì o. Ìjẹ̀bú pay my money o. Ọlọ́run àmọ́ bí everything. alaye kí ni counterpart 2. ọ̀gbẹ́ni ẹrù ló gbé dání o fọkásì fúnra rẹ o. Ìjẹ̀bú àmọ́ bí everything like this. ọmọ pé ṣèbí wọ́n ló ní kí n bọ́ tó ní 200. 200 ooo ọmọ money do ojoro for me like this o but na 100 naira dey my hand na ṣé you go collect am if I don dey come next time you go show love na àgbà o. àìdákun àwọn Shaggi gangan original bó ṣe ṣe wọ́n ràn tó làákà rẹ pé. no dey na my brother na ẹ̀yin orí yín burú gan o. na devil work na so devil dey do him work abẹ. ìdáhùn mo ti ta tẹ́tẹ́ 200 fún mi ní 200. ìṣòfò yìí gara dé na àjọ wa náà ni àgbà o Ìjẹ̀bú Ọlọ́run ọmọ ọdún tiẹ̀ àgbà wẹ̀ lù I know your own na. bá a mọ wo àbí inú wèrè wo lélẹ̀ báyìí. na 100 naira if I dey lie you go don see ṣé make I two my pocket for you na 100 naira ọ̀gá mi. Ready sir.
Sàálì. Ikú dé o. Ikú dé kí ló ṣẹlẹ̀ jẹun jáde náà wà gbọ́dọ̀ bí. Ìdán kọ̀ọ̀kan. Ọmọ. First person tí n kọ́kọ́ ta ọjà fún láàárọ̀ Monday. Abeg na so ebi I no get money for this morning. Sorry ọyẹ ìyá kínní lójú rẹ ni ó ti yọ àmọ́ ní ya nǹkan ta ikọ̀ wọ́ọ̀kì o sàáràdò òyìn tó lè wọ́n á fọkà sí ìdàtọ̀ bàbá. I am telling you wo wàhálà ọmọ yẹn ó ti mú mi débi báyìí Ọlọ́run ó ti sú mi just tired. Well, I have nothing to say to this. Torí àmọye ìgbà lèmi àti àwọn ọ̀rẹ́ wa tó kù ti sọ fún ẹ pé ìgbéyàwó ń ṣe dandan kó fọmọ ẹ sílẹ̀ àmọ́ ò dá wa lóhùn. Tí o bá work then you walk away. Ṣó wà ókè ṣá? No, ṣó gbádùn. Jọ, ṣó fẹ́ sọ mí dìdà bí mo ṣe dà ní. Láti jọ́ tó ti ń ṣe bọ́ìsì òòrè obìnrin kọ̀ọ̀kan gbé sílé, èmi wá ṣe ìyàwó kémi wà walk away. Ṣé don't you know marriage is for better for worse? Kí n walk away. Kò lè jọ mí lójú fún ẹ̀ náà. Ìgbà tó yẹ pé òòrò bí o fẹ́ obìnrin kan fóṣù méjì rí dépò tó tiẹ̀ máa ṣe marriage. Òun gbé wọn gbé ẹ̀ jùlẹ̀ obìnrin mo mọ̀ tó máa ń gbé jùlẹ̀ ìwọ ọkùnrin wọn gbé ẹ̀ jùlẹ̀ ni. Kó tó lọ fi àti máa káṣá àbí kí ló ń pe kinní tó fi sórí. Omi ò tiẹ̀ lọ bí kankan mo tẹ̀rù bọ́rọ̀ gidi kan wà lẹ́nu ẹ̀ ni. Ẹ kí ló tó wá fi sọ fún mi. Ó èmi rò bóyá ọ̀rọ̀ gidi ẹ pé mo rò bóyá ọ̀rẹ́ gidi ni ẹ ní. Mi mọ̀ pé àtìgbà tó ti lọ ṣe dreadlock báyìí yóò ti lock gbogbo ọpọlọ ẹ ò lọ́rọ̀ gidi kan lẹ́nu mọ́. Òtọ́rọ̀ lèmi bẹ́ẹ̀ sọ. Òtọ́rọ̀ òṣìwò òtọ́rọ̀ kí you there. So wa tẹ bọ́lẹ̀ ní mọ́tò mi lọ bí kankan mọ́. Kí ló mí pẹ̀lú kí n bọ́lẹ̀ ní mọ́tò ẹ̀ ṣáà lọ síbi tá à ń lọ. I love you from the bottom of my heart. Olómi o. Nothing can separate us, not even your family or friends. Ìfẹ́ àwádìífẹ́ àdàbà ó di tẹ̀lẹ́yẹlé o. Forever is our deal. Olómi. Ojú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ bá kún lọ́kàn. Wọ́n má dà mí lóhùn. Ẹ mọ̀ pé wọn kì í fẹjọ́ lọ́ka. Ẹ mọ̀ pé ọ̀tá mi ni Daniel. Iṣu tèmi àti ẹjọ́ ní níjẹta. Ọ̀pọ̀ yẹ tèmi àti ẹjọ́ jáde mo sọ fún un. Ó ti wá pèpè mọ́ àkó tiẹ̀ má bínú. Èmi àti ẹlájọ ní tí kékeré kan pẹ́pẹ́sẹ́ tó máa dáhùn ẹ̀. Èmi lèmi gọ̀. Èmi lèmi ti gbà pé ìwọ tó yẹ kí n ti lé dànù. Ìwọ tó yẹ kí n ti divorce dànù rà. Tó wà ókè ṣá kí n léyàwó mi dànù. Mo fi bínú kúrò lọ́dọ̀ ẹni pé irú ọ̀rọ̀ òṣìwò nìyẹn. Bọ̀dá Daniel tó rí rádaràdà yìí tó dàbí ẹni tí èèyàn bá jẹun tó báyìí tó bá fi ọwọ́ tó fi nu ògiri lára. Bọ̀dá Daniel the same Bọ̀dá Daniel tó yẹ pé ayé wọn ò ní dáyé wọn ti ṣàmáyàmáyàmáyàmáyà àwọn náà advice wọn. Kò dé ṣẹjọ́ wọn o kò ṣẹjọ́ lọ́wọ́ Bọ̀dá Daniel ṣebí tó bá jẹ́ pé o fi adé ara ẹ o fi dẹ́ra ẹ lórí ni tá ọ̀rá ń jẹ èkúté onídòdó wa tá à ń jẹ nínú ilé ara wa tó o mú ọ̀rọ̀ wa kó gbé lọ síta sórí ọkùnrin tó bá ti bẹ̀rẹ̀ sí ní rojọ́ ilé ẹ̀ káàkiri tó kúrò níbi tó bọ́ síbi tó kúrò níbi tó bọ́ síbi tó ń rojọ́ fún gbogbo àwọn ọ̀rẹ́ káàkiri advice tó bá wọn náà máa fún un torí ẹni Bọ̀dá Daniel lẹ́nu rúrùn tó jẹ́ pé tó bá wọnú mọ́tò pẹ̀lú mi gan tó bá lanu sọ̀rọ̀ báyìí ẹnu wọn máa ń gbá àmàbù tíọ̀ náà ṣe lè bá wọ sọ̀rọ̀ náà ó dé ṣe ó ṣe bí pé mo ti sọ nǹkan tó pọ̀ jù tí ó bá yẹ pé ayé Bọ̀dá Daniel ayé wọn tiẹ̀ máa bàjẹ́ nínú ayé wọn tiẹ̀ ti bàjẹ́ torí kò sí nǹkan tó fẹ́ sọ fún mi kò sí nǹkan tó lè fi kún àmọ́ o nǹkan ẹyọ kan tèmi máa sọ ni pé ẹnikẹ́ni tí a bí nínú obìnrin àbí tí a fi abẹ gbé jáde tó bá ní òun fẹ́ ṣí èmi wúrà kúrò ní ilé ọkọ mi ariwo ẹkún yé nílé wọn ikú gbóná lẹni náà máa kú Bọ̀dá Daniel ọbẹ̀ yẹn mo dẹ̀ ti rọ́ọ̀kú sí wọn bẹ́ẹ̀ yẹn wọ́n lọ kú ni wọ́n máa rìn lọ tẹfẹtẹfẹ àlọ́ lámìlámì láàrin èèyàn kan kí n ráàbọ̀ ẹ̀. ẹbí sùúrù kí la gbé kí ló ju. ṣé ojú bọ́ǹbù sí mi sìn jẹ́jẹ́ ni mo jókòó sílé mi tó wá mú bọ́ǹbù tó jù sínú ilé tí gbogbo ẹ ṣe wá. sùúrù ó dẹ̀ ń ṣépè fẹ́ni ẹlẹ́ni ẹni tá a bá kọ́ níkà tó ṣe ìka tí ń gbénu tiẹ̀ náà nìyẹn náà. ilé mi lọ advice èmi tí mo dẹ̀ mọ́kàn tí mo fẹ́ ṣe mi ò rẹ̀ lẹ́ni àfẹ́yọ mi. ó ṣe. sorry 1 minute. Okay. Hello there. Ẹ lóde ẹbí tí bá wọ olórí burúkú wo ló bá jẹ́ kọ́kọ́ lé ẹ lẹ́yìn olórí burúkú yìí lọ kí wọ́n fi àbọ̀fẹ́ dìyẹ tiẹ̀ ẹ lọ olóṣì olórí burúkú aláyé ṣamayamaya torí ọjọ́ tó bá tún pọkàn mi bá wọ́n máa pè é lọ́rùn ni bó ṣe máa jẹ́ nìyẹn ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa jẹ́ kò rẹ̀ tún ní yí padà olóṣì. o rẹ̀ ní sùúrù náà. ní sùúrù kí ni sórí ìwọ ṣé mo pé mo máa kìlọ̀ ara ẹ̀ fún ẹ olórí burúkú. ṣé wọn kò ìdè kọ́lọ́bọ̀ mi lójú ṣá. ṣé o ní pé sẹ́kẹ́tì mi ló ń bá mi sọ̀rọ̀ ni àbí kí ló ṣe é lọ́nà. sẹ́kẹ́tì ẹ ló tún bá ẹ sọ̀rọ̀ ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn sẹ́kẹ́tì ẹ tó jẹ́
ṣe gà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  síbi síta jẹ́ ló má dà. Òun ló pè ẹ́, ó wá pè ní díẹ̀, ayé ẹ̀ máa bàjẹ́ ni. Sọ́rí bèbí, tó bá ti di Monday, èmi àti ẹjọ́ lọ sọ́fíìsì yẹn ni. Ó lè máa sáàkẹ́, ó gbọ́dọ̀ sáàkẹ́ ni o, ọkùnrin ni mo fẹ́ sí. Ọkùnrin ni mo fẹ́, mi ò fọ́bìnrin mọ́. Sẹ́kìtì ẹ̀ tó jẹ́ pé ó máa mú ọyàn máa kọ́ dé gbogbo máa tó dé ẹnu kọ̀ọ̀kan mi. Ta ló ṣe ẹ́ báyìí? Ìwọ ni. Kí ni problem ẹ̀ náà? Ó lè yé gbére ẹlẹ́mìí gbóná. Máa mú fóònù. Mi ò lè tí fún ẹ fóònù yìí. Ó di Monday tó bá ń lọ sọ́fíìsì. Sọ́rí tó bá fẹ́ pe anybody tó bá jẹ́ pé wọ́n mi ẹ̀ ló fẹ́ pè wàá sọ fún mi fúnra ra mi. Màá dá nọ́mbà wọn, a máa fi sí spíkà, wàá bá wọn sọ̀rọ̀, àkọ́tẹ̀. Ṣé gbogbo àwọn olórí burúkú ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo tó rò pé àwọn lè gbọ́kọ mọ́ mi lọ́wọ́? Àbí irú àwọn bọ̀dá Daniel? Olúwa o, ogun ọ̀run o, ogun ẹnikẹ́ni tó fẹ́ lé mi kúrò nílé ọkọ mi. Gbogbo obìnrin kọ́bìnrin, obìnrin àjòjì, pupa ni o, dúdú ni o, gíga ni o, kúrú ni o, tó fẹ́ lé mi kúrò nílé ọkọ mi. Iná ayérayé Ọlọ́run máa lọ bá mi sọ kalẹ̀ sí mi ẹ̀kọ́ gbogbo dáadé. Sọ́ni mi ò ní rí níjọ́kọ̀ lé ọkọ mi tó kọ́bìnrin obìnrin ní ọkọ mi. Jésù gbà mí lọ́wọ́. Ọlọ́kọ̀ méjì, Àmọ̀kẹ́ ọlọ́kọ̀ méjì. Àlàmé ìrírí mo lórí ológbò látẹ̀. Àlàmé ìrírí mo lórí. Olúyọ̀mọ́ mi ká ní pé bàbá ríra ọmọ ń yọ̀mọ́ mi kí ló ṣe oṣù ọ̀rẹ́ ọ̀ ni àbí kí ló dé tójú rẹ̀ kọ́rẹ́rẹ́. Ẹ̀rẹ̀ mi yóò wàhálà tí ẹ o. Wàhálà tí a bò ọlọ́mọ sì ti à ń wàhálà kí ló ṣẹlẹ̀. Mo ti fẹ́ ra kú o. O ti lóyún. Bẹ́ẹ̀ni. Lọ wá ní wàhálà wa orí mi ò dúpẹ́ ìṣẹ̀dá mi ò dúpẹ́ tó gbà bọ̀dẹ̀ orí mi mọ́kọrí ìṣẹ̀dá mi mọ́gbà bọ̀dẹ̀ ayọ̀ abara bíbí àkú oríire. Oríire wo sí èyí ṣunú rẹ̀ dùn ni. Ṣé kínú mi wá bàjẹ́ ni ṣé nǹkan ní wọ́n ń di méjì kínú ó bí ni. Mi rò pé ọ̀rọ̀ oyún mi rò pé ayé ò fi sílẹ̀ o. Àyẹ̀wò ni ò sí sílẹ̀ fọ́rọ̀ oyún ayé sí sílẹ̀ tó dé mi ti ṣe tán o. O ti ṣe tán. See, next year 35 I will be 35. Mo ronú márùn ojú papọ̀ o so ti yọ straight to the altar ní láàrin mi àti ẹ báyìí by next year time June èmi ò 35 I'm taking you to altar. Àwọn ọ̀tá ọba wà gádà kán láwọn ò ń gbé lọ́tà àbí kán ní ká má kọjá lórí ta ìwọ ni màá fẹ́. Ìfẹ́ àtòkè ló pa kádàrá wa pọ̀. Yóò fi mí sílẹ̀ jàre. Ó yẹ kí inú rẹ̀ ọmọ dùn kí ló dé tó ọmọ ojú pọ̀tọ̀. Inú mi yọ dùn ọmọ pé. Gbàgbé wọ́n sọ nǹkan kẹ́mi gán ní pílánì fún ọ o ti ronú rí pé tó bá ti lóyún ìwà kí n kọ́kọ́ stop ẹni àgbò títà ọ stop stress láìpẹ́ tèmi stress mo ta àgbo mọ́ mo sàn mo tẹ́lẹ̀ ní tí wọ́n á increase agbára iṣẹ́ mi wà di double. Mi ò fàgbó sílẹ̀ o. Sọ àgbo wájọ kọ ilé rẹ tó fẹ́ má rí i. Kí ló ti mọ́ kiri àgbo mọ́? Òun dákun ẹ̀mí ní ìwọ kò sàkóso tí mo sọ pé orí ń ta lọ tí mo ní àkóso ìlú àbọ̀wọ́ tí ń fi mú owó lápò mọ́ mo ní ó lákàlù mi nípa àwọn ọkọ̀ sí wàhálà ọkùnrin rẹ̀ balẹ̀. Ìyá lọ mo sọ fún ìyá mi rẹ̀. Oṣù àgbo ibẹ̀ ni wọ́n jẹ́ àwọn ọ̀rẹ́ oṣù steady tí o sì dóyún. Agbára tí mo fi ṣe kékeré ẹ dúró bó ló fẹ́ fi ayédùn sí ayédùn gbé léyìí òbí mo fáyédùn gbé ó dẹ̀ ṣì wà lélẹ̀ rẹ̀ ó wá sọ mí pẹ́ lómi rè tún lóyún òun rẹ̀ báyìí sọ ṣe jẹ́. Màámi àtayédùn àtọ́nikó lóyún inú mi máa fi hàn méjèèjì papọ̀. Táyé ọ̀rọ̀ ká lọ́wọ́ rẹ̀ nú ẹ̀yìn méjèèjì. Sọ fún mi at least màá mọ ibi tí máa sáré sí bóyá mo ní prayer tí mo fẹ́ ṣe fún ẹ o ọkùnrin máa lè pè ẹ́. Àsìkò ọmọbìnrin yìí ò tí ì tó jẹ́ káwa padà lọ sájú ilé ọ̀run bí wọ́n ti wá kọ́mọbìnrin lòun ọba ìgbà tó kù ń gbèsè ayé. ní ojú ẹ̀ kiri náà kí ló dé tí mi ò ní ro ẹjọ́ ẹ̀ kiri. ó mọ̀ pé ìbínú ọmọ polówó wọn lẹ́sẹ̀ ńlẹ̀. ṣé mo pé ọkùnrin tó bá ti ń lo obìnrin ẹranko ni. èmi náà mọ̀ torí ẹ̀mí fi ń gbàdúrà fún. ṣé wọ́n ń gbé pẹ̀lú ẹranko. ẹgbẹ́ bá ní kí lọ sọ́kọ̀ ọkùnrin yọ ẹ bá ní kí lọ kí n jẹun jẹun. mi ò wá mọ reason tó fi ń rojọ́ mi kiri àbí how else do you guys want me to explain. kì í ṣe wedding àtijọ́ ẹ̀
kí n má rí ìdùnnú ẹyọ kan láti àárọ̀ dalẹ́. Mọ̀tẹ́ pé sadist ló gbé sínú ilé wà nínú òdùn láàrọ̀ wà nínú òdùn lọ́sùn jọ irú ọkùnrin wo nínú elédùn pé òun níyàwó nílé o tóun bá dé kò ní sí ayọ̀ kò ní sí ìdùnnú fóun. ṣé kò ń ṣe pé mo ní mental disorder báyìí. tó bá lẹ́nìtìn tó wà ń bẹ̀ bí àṣírí sọ fún wa náà ká dáṣọ rú ẹ. mo ti rò orí mi ti fẹ́ dàrú. tó bá lọ fara ẹ ṣiṣẹ́kúṣe tó ti lóra ẹ tó ti lù ẹ tó ti fẹ́ gún ṣe wọ́n máa jókòó sẹ́gbẹ̀ẹ́ ilé kí ọmọ tẹ̀yìn tani ti yẹn lẹ́ tani ti yẹn náà. ẹ̀rín ò pa mí wo mo fáìn òun ló ń pa màmí wọ̀ta. jẹ́ káwọn ọmọ túbà ìtújẹ́ kó ra ọkọ ẹ̀ mú wọ́n rọ́pò gbogbo òṣì tó ń ṣe yẹn kò bá wọn lé rárá kí ni pọ́blẹ̀mù gbogbo náà. ọmọdé ò mẹ́la ó lóun mẹ́la kátakátá. adéyàmú ṣẹ̀kẹ̀rẹ̀ ń ṣọmọ bíbí inú ilé ẹlẹ́kọ̀ọ́lé ṣẹ̀kẹ̀rẹ̀ má jiyàn ajé mọ́ ara mi ló kún ara mi lájẹ́ gbé so. kí ló dé tẹ̀yìn nìkan dá dúró kò sẹ́ni tí ó fẹ́ mi lóúnjẹ. níbo ni family house yín wà. ó ti mọ kankan. gbogbo àwọn ìwà pàlàpàlà tẹ̀ wò ẹ lọ tọwọ́ ẹ̀ bọlẹ̀. orí ẹ̀ burú ni èmi. afẹ́fẹ́ ìfẹ́ kọ́ máa kẹ́gi oko lára. ẹ jẹ́ ká máa mánéjì kan tá a ní iṣẹ́ tó bá ṣe ọmọ fọ́gbọ̀n ọdún ìyá tó bá jẹ ọmọ fọ́gbọ̀n oṣù tó bá pọmọ ó máa dẹ̀yìn lẹ́yìn ọmọ. fúnṣọ́ ló ń pè. ṣó wà láyé ni. mo ṣe wà láyé. so màá struggle rówó pàtó àmà struggle náà no kò possible. tí ìyá àjẹ́ yìí tó bá tó pè ọ́ tó tó ránṣẹ́ tó tó lọ ọmọ àlè ni ọ́. ìbọn bó ṣì múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. àjẹ́ ni màmá tó dẹ̀jẹ̀ lé èmi pẹ̀lú ẹ lórí. àwa la rí gbùrù lẹ́dá lọ fọwọ́ fà. arúgbó ni ẹ o. ṣe èmi wọ́n ní ká má rọmọ ránṣẹ́ ni. ìyá rẹ ló ń bá wí. yìí tẹ̀ fi rọmọ ránṣẹ́ náà nù. ẹ mọ ìyàwó tó bínà ṣé bó ṣojú yàn tì mí tó fi kọ àwa méjì èmi ò wá ní sáfù yàrá màá jẹ́ kẹ́nìkan fi mí dájọ́. ìró sùn lẹ́yìn akérèǹgbè. Oloko Meji, Amoke Oloko Meji.